olódùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ onítìkún dáfídì. Ìkùn tẹ́ ẹ bá ṣe kò sẹ́ni tó lè ṣí, èyí tẹ́ ẹ bá ṣí kò sẹ́ni tó lè ṣe láéláé. Ọba tó nípa lórí ipá gbogbo, ọba tó lágbára lórí gbogbo agbára pátá, nítorí náà la ṣe ń gbé ọ̀gá. Ọba tí ipá tàbí agbára kan kò lè dì lọ́wọ́ mú, ọba tẹ́nikẹ́ni kò lè bi léèrè ọ̀rọ̀. Ẹnìkan jọ tí ń jẹ́ kábíyèsí, ọba tí ń bi gbogbo ẹ̀dá ènìyàn ni. Ẹ̀dá ayé tó bá lóhun kábíyèsí, irọ́ ńlá ló pa ọ̀pẹ̀ lọ rẹ̀ ní ìgbà bàbá mi nìkan ló láṣọ̀rọ̀ bi léèrè ọ̀rọ̀. Ìkòyí ẹ̀ṣọ́ tẹ́ rí yẹn ló ń pera rẹ̀ ló máa dìlẹ̀ ẹ̀dógún, ṣùgbọ́n bàbá mi láṣẹ́gun kó gbó tó yọjú. Yáágbó yáájú ọkùnrin ogun owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ọba tá a rí ké sí lọ́jọ́ ogun le, ọba tá a rí pé lọ́jọ́ ogun kan gbogbo òpin níjà kẹ́rù gbogbo níjà gbanibani lọ́jọ́ ìṣòro. Ọba tí èé kú, ọba tí èé ṣá, ọba tí tẹ́nà rẹ̀ expire. Ṣèbí alágbára ayé náà pera wọn ní kábíkòsí, coronavirus bí wọ́n sá jànàjànà. Ṣèbí tí òun kó wá dé wọ́n láàárín òkè òkun, à ń lọ gbàtọ́jú lókè òkun. Àwọn tó bẹ lókè òkun gan wọn ò rọ́jú ara wọn mọ́. Òyìnbó kélé kan lójú mi rí, ó ní gbogbo pátá ní agbára tá a mọ̀ láti sà. Ó ní ṣùgbọ́n kò lè kọ́pù ohun tí wọ́n ń pè ní coronavirus, ìbínú olúwa ló ń jẹ́ bẹ́ẹ̀. Ǹjẹ́ nísìnyí gbogbo alágbára Nàìjíríà tẹ̀sí òkè òkun àtọmọ àtayà òkè òkun, gbógun bá dé alówó láti lọ òkè òkun, bíyàn bá dé owó ń bẹ nílé, bó bá jẹ́ táìsàn ni owó ń bẹ tá fi ṣètọ́jú ara wa. Ǹjẹ́ òkè òkun ọ̀hún ṣeré báyìí? Àtayà àtọmọ yín sẹ́yìn náà ń gbọ́n jìnnìjìnnì. Ó tún wá yà mí lẹ́nu, Olúwa Olódùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, alágbára ńlá tẹ́nìkan kò lè bi léèrè ọ̀rọ̀. Ìdájọ́ bẹ́ẹ̀ láti ilé ńlá nílé agbára, níbi tí wọ́n ti rò pé àwọn ló wà ní ipò ọlá, àwọn ló wà ní ipò agbára, wọ́n ti gbàgbé pé bàbá mi ló ń bẹ lọ́run tó ń ṣàkóso ayé. Coronavirus ó kéré nínú ìbáwí Olúwa. Ǹjẹ́ tólúwa bá sọ̀rọ̀ tẹ́ ò bá gbọ́, tó a bá polongo Jésù tẹ́ ń pa wá ní gbogbo ọjọ́, tẹ́ pa gbogbo kìrìsìtẹ́nì kúrò ní nọ́ọ̀tì, ìyà ń bọ̀ tó jù yìí lọ. Àfi tẹ́ ẹ bá gba Kristi lólúwa tó olùgbàlà, nígbà náà ni coronavirus yóò dòwe tàn. Olúwa fèyí ṣèkéde fún gbogbo ẹ̀dá ènìyàn ni wípé Jésù Kristi ní ọ̀nà. Ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Ó ní tẹ́yin bá gbà mí gbọ́, ẹ ó rògbò Olúwa. Ẹnikẹ́ni tó bá gbójú ilé wọlé, òun là ń pè lónílé. Èyí tó bá gbójú wíńdò wọlé, àlejò là ó pè. A ó pè wọ́n lólè. Bàbá, mo pé ọ̀gá Ọlọ́run, mo yìn ọ́. Àṣẹ àkàyí kì í yìn ọba tó ju gbogbo ọba lọ. Awítán àwọn apànìyàn jáyé tí wọ́n pe àwọn Boko Haram. Ṣèbá wọn ló ń pa kìrìsìtẹ́nì tí wọ́n láwọn báńdíìtì. Alágbára tó ń lò wọ́n ẹjẹ́ lọ jáwọ́ agbẹ́jẹ́ sọ́wọ́ nítorí pé kẹ́ má bàa kúkú oró ìyà tí ń bọ̀ fọmọ aláìgbọ́rọ̀. Ẹ wo òun náà, wọ́n léjò, ó ń gé àwọn jẹ, ejò amúbí iná ń gé àwọn jẹ, oyin ń ta wọn ò lè lo ìṣẹ́jú mẹ́rìndínlógún lórí ilẹ̀ alààyè. Ǹjẹ́ àwọn pé ìbínú Olúwa dé? Kí ló kàn? Ọba mi, ọba tó ń gba ẹlẹ́ṣẹ̀, tó bá lè ké pè, tó bá wá sátọ Olúwa tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ nítòótọ́. Bàbá mi ṣe tán láti gbà yín, láti mú yín, láti sọ yín dọmọ. Torí ìwé mímọ́ sọ nínú 2 Corinthians orí 5:17, ó sọ wípé ẹnikẹ́ni tó bá ti wà nínú Kristi ó ti dẹ̀dá tuntun. Ó ní ohun àtijọ́ ti kọjá lọ, ó ní kíyèsí ohun gbogbo sì ti di ọ̀tun. Ǹjẹ́ tẹ́ bá sátọ wá bó ṣe wù kí ẹ̀ṣẹ̀ yìí kó pọ́n tó, kó dàbí kí ẹ̀ṣẹ̀ yìí kó rẹ̀ dòdò, kó dàbí ẹ̀jẹ̀, ó ní tẹ́ bá wá sọ́dọ̀ rẹ̀ yóò fọ̀ yín mọ́, ẹ ó dàbí snow. Ẹ wá sọ́dọ̀ bàbá, ọwọ́ rẹ̀ tó láti gbani. Ẹ wá sá sínú Kristi, ẹ wá gbàgbàlà. Ẹ yé pa kìrìsìtẹ́nì mọ́, ẹ yé fi wá ṣẹran jẹ. Ǹjẹ́ mo sọ fún gbogbo ẹ̀yin afẹnìyàn gbàgbára tí ń jẹ ara èèyàn láti débi ọlá, ẹ jẹ́ ṣọ́ra kẹ́ ẹ má bá dẹni àgbégbìn. Ẹni tó bá ń pààyàn, ẹ dáwọ́ pípa dúró. Ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe ríṣúálìsì, ẹ dáwọ́ dúró. Wọ́n ní yí ẹsẹ̀ rẹ sí apá kan kó má ṣe pa kòkòrò nì. Lórí kòkòrò lásán ni bàbá mi là ń ké gẹ́gẹ́ bí ewì nígbà ni. Ṣùgbọ́n ẹ̀dá ẹlẹ́ran ara bíi tí ilẹ̀ wá ń jẹ́ bí ẹran, ẹ tún wá ń yẹn fáńdá ẹlẹ́ran èèyàn dùndú tẹran lọ. Ṣùgbọ́n ìdájọ́ dé, ẹ wá ń sá kiri. Ìlú òkèlè ṣí sílẹ̀, ẹ máa lọ bẹ́ẹ̀ bá lè ríbi débẹ̀. Ẹ wá Olúwa nígbà tẹ́ ó rí. Torí pé kí ni àwọn òyìnbó gan ẹ̀tẹ́ ń bẹ nídìí wọn. Nítorí pé kí ni wọ́n ní amúra ẹṣin sílẹ̀ fún aré, ṣùgbọ́n t'Olúwa nìṣẹ́gun. Wọ́n ti sa gbogbo ipá wọn ti já wọn kulẹ̀. Òyìnbó ké, ó ní ọ̀nà àbáyọ òkè ló wà. Kí ló ń pè lókè? Òun ni Olúwa Ọlọ́run àgbáńlá ayé, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, ọba tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Ẹ sá tọ̀ Kristi wá, àyè wà.